Aláròyé máa wí o. Ṣẹ́yìn náà ti gbọ́ wọ́n ní wọn kò rí ohun tó pa Mohbad nínú àyẹ̀wò tí wọ́n ṣe. Ìgbẹ́jọ́ tó ti ń lọ láti ọjọ́ yìí nípa ohun tó ṣokùnfà ikú òǹkọrin nì Ìléríolúwa Lọ́ba tí gbogbo èèyàn túmọ̀ sí Mohbad wáyé nílé ẹjọ́ gíga kan tó wà nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ọmọkùnrin yìí ni wọ́n kóra jọ síbẹ̀ láti gbọ́ àbájáde àyẹ̀wò tí wọ́n lọ ṣe sí òkú rẹ̀ ní òkè òkun, èyí tí wọ́n ti mú padà wá sí orílẹ̀-èdè wa, tí dókítà tó ní àyẹ̀wò náà lọ́wọ́ sì gbé wá síwájú àwọn adájọ́ àtàwọn agbẹjọ́rò gbogbo. Ṣùgbọ́n kò jọ pé àwọn èèyàn bá ohun tí wọ́n ń retí lórí ìgbẹ́jọ́ náà pàdé. Ohun tí ọ̀pọ̀ torí ẹ̀ lọ sí kóòtù lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù yìí ni pé lọ́jọ́ náà ni àyẹ̀wò yóò fìdí irú ikú tó pa ọmọkùnrin olórin yìí múlẹ̀ gan-an. Ṣùgbọ́n nígbà tí dókítà ń ṣàlàyé níwájú adájọ́, ó ní àyẹ̀wò táwọn lọ ṣe sí òkú rẹ̀ yìí kò ṣàfihàn irú ikú tó pa Mohbad rárá. Ohun tó ló fa eléyìí ni pé òkú náà ti ń jẹrà kó tó di pé àwọn lọ hú fún àyẹ̀wò. Dókítà yìí ní tó bá jẹ́ pé ní bíi wákàtí 24 sí 48 tó ti kú làwọn lọ hú òkú náà jáde ni, ó ló ṣeé ṣe kí àwọn lè rí àrídájú àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n nítorí pé ẹran ara òkú náà ti ń jẹrà kí wọ́n tó lọ hú, èyí kò jẹ́ kí àwọn rí àrígbámú kankan dìmú lórí ikú Ìléríolúwa. Yàtọ̀ sí èyí, dókítà náà ní àwọn nǹkan tóun ṣàkíyèsí tó jẹ́ ìyàlẹ́nu fún òun tí òun kò sì tíì rí irú rẹ̀ rí látìgbà tí òun ti ń ṣiṣẹ́ yìí ní òkúta ńlá kan táwọn bá lórí pósí olóògbé nígbà tí wọ́n hú jáde àti èyí tí àwọn bá ní ẹ̀gbẹ́ rẹ̀. Ó ní òun kò mọ bí òkúta náà ṣe débẹ̀ àti bó ṣe jẹ́ gan-an. Aláròyé yóò mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lórí ìgbẹ́jọ́ yìí wá fún yín láìpẹ́ rárá.